àdúrà tí mo ṣe yìí àwọn ẹni eré náà máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní bàkítà bàkọ́ àdáàrí yàkáfà àlìhì. bàkítà bàkọ́ àdáàrí yàkáfà àlìhì. ọlọ́run wọlé àwọn ẹni eré tẹ́ ti kà ní fìtì yìí gbogbo nǹkan ló ṣe dọ́gbọ́n sí kò sóògùn ẹ̀mí gígùn àfààní ọlọ́run lọ́ọ̀fì yìí fọ́kàn yìí ṣe báyìí ó tì bẹ́ẹ̀ni bá kó ara nira ló bá ṣe dédé àánú ọlọ́run ní kí ló wí àti. bàkítà bàkọ́ àdáàrí yàkáfà àlìhì. ọlọ́run wọlé àwọn àgbàlagbà tọ́lọ̀ ń fún láṣẹ ayé wọ́n ní àṣẹ ayé tán ládùúgbò yìí wọ́n á kẹ́yìn sáyé wọ́n á kọjú sọ́lọ̀. bàkítà bàkọ́ àdáàrí yàkáfà àlìhì. tó bá ṣe borí ilẹ̀ tán lò náà láwa ẹ̀yọ́ ọlọ́run wọlé àwọn wájú rẹ̀ ọlọ́run ìdùnnú ni kí bàbá wọn máa dé lò. wàhálà dùhàhù lílíbàrí àti sàmìlú. wàhálà dùhàhù lílíbàrí àti sàmìlú. mo rò pé àpọ̀jù báyìí lọ yẹ ká lè sàmì. àmín ya Allah. bàbá ẹ fi ti àkókò yìí púpọ̀. gbogbo ń dárò lára yín tàbí fẹ̀yìntì tàbí sunkún ọlọ́run ní tó ṣẹlẹ̀. àmín ya Allah. ẹ̀yin náà ni ẹ̀yin náà làwọn pété. bàbá nínú àṣẹ ara yín kí ló gbé kó wá dé àyè. bàbá yẹn máa rẹ́ ní báńkì lọ láíláí. àmín ya Allah. ẹni wọn fi kí bàbá wa gbà ní bàrùbá. a'anakumullah. àtìgbà bàbá ọlọ́run níbà kankan jẹ́. àmín ya Allah. mo kí bàbá wa àgbàlagbà rẹ láàrin àwọn àfà bàbá wa rọ́bàná. adamallahu hayatahu. ọlọ́run jẹ́ ní bàbá pẹ́. àmín ya Allah. ẹ̀yin ni mo wá fi kí gbogbo àwọn àyímà níkàlẹ̀ àwọn bàbá wa imam àwọn bàbá wa imam àwọn aláṣẹ apàṣẹ láàrin àwọn àfà. adamallahu hayatahu. mo kí púpọ̀ pé wà ilẹ̀ hamad. insha Allah. mo kí àwọn aláṣẹ mọ́sálásí yìí. adamallahu hayatahu. mo kí níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tí ń lọ. ọba tó bá wa yọrí ẹ̀ ọba náà nínú wọn ládàá rẹ̀. àmín ya Allah. mo kí apẹ́ wà ilẹ̀ hamad. insha Allah. mo kí jama lọ́kùnrin mo kí àwọn àfà látàjú sàn. adamallahu hayatahu. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. bàbá wa imam báwọn àgbàlagbà fi àṣẹ yọ̀ǹda wọn sáyé kí mọ́sálásí ṣe fáìn tó ìmáàmù bẹ́ẹ̀ dáa jùlọ. ẹ bẹ̀rẹ̀ jì ní bàbá ayàtẹ̀ kọ́ wa yìí mo fẹ́ lò bá a bá tẹ̀lé àwọn àgbàlagbà wọ àlìjẹ́nà lẹ́yìn ànábì Muhammad báwa náà wá tẹ̀lé àwọn afá wa wọ́n ní béèrè kan wà táwọn béèrè lọ́wọ́ ara wa ń jẹ́ náà fi jannati. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين. ọ̀nà mẹ́ta nìyẹn máa gbà kọ́ mọ́sálásí láyé èèyàn lè dákọ́ Islam fi rinlẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè kọ́ bùn yẹn ó lọ bẹ́ẹ̀ èèyàn wá lè pawọ́ pọ̀ kọ́ èyí tó burú jù ní kéèyàn lọ bá yẹn kẹ́ kọ́ mọ́sálásí fún mi ẹ̀yìn àbá ìké ìsira yín bí yín mọ́sálásí tẹ̀ ń pariwo yín pé kán bá yín kọ́ tán bá kọ́ tán kò ní jórúkọ tí kò ní jórúkọ Ọlọ́run ó kọ́ kí la fẹ́ sọ. ó kọ ẹ̀yìn alubára bẹ̀. wọ́n á ní mọ́sálásí yẹn bàbá wo àlìjẹ́nà táwọn máa béèrè pé. àní ilé mo ṣe ìní dà. àwọn ọmọ àlìjẹ́nà máa béèrè pé lágbájá ń kọ́ àti ìrì láàrin wa ibo lòun wà á máa bira wa á sì máa béèrè lọ́wọ́ àwọn màlẹ́kà tó ń ṣe é dé máa fún wa ń bẹ̀ pé. máa bàlágẹ́kọ̀ọ́ bí ìzákọ̀ọ́. àwọn màlẹ́kà wà á fún àwọn ọmọ àlìjẹ́nà lẹ́sìn yìí pé àwọn tẹ́ ń béèrè wò sí yà yín tírìtì tí wọ́n sàlákọ̀ lọ́wọ́. kọ̀rọ̀. àwọn àní kí ló fà
قالوا لم نك من المصلين. èsì tí wọ́n wá fún wa jọ́nà ní pé lámúnà kún mínà lè mú sọ́lí náà wọ́n máa sọ fún wa pé dọ́tà ń gbáyé àwọn òkèrùn. bàbá àlìjánnà ọlọ́run dá lóòótọ́ àmọ́ ọlọ́run dá nǹkan mẹ́rin síbẹ̀ tó dáa àlìjánnà lọ. arba'atun fil jannati khayrun min al-jannati. nǹkan mẹ́rin wà lálìjánnà tó dáa àlìjánnà lọ wọ́n wá ní kíni. ó ní al-khuludu fil jannati khayrun min al-jannati. hayyakumullahu. bá a ní kó ń bẹ̀ máa ń ní. bí wọ́n ṣe kíni yẹn. al-khuludu fil jannati khayrun min al-jannati. àtúntà bá a ní kúrò nù kẹ́wù ó dáa jù kẹ́wù lọ. wọ́n lákọ̀ọ́kọ́ nù. ó lẹ́yìn kejì idmatul malaikati fil jannati khayrun min al-jannati. khidmatul malaikati fil jannati khayrun min al-jannah. àmàlẹ́kà tí wọ́n máa ṣe ìdímọ̀ fún wa tá a bá wọ bẹ̀ ìyẹn gẹ́ dáa àlìjánnà lọ. ó ní kẹta. hayyakumullahu. jiwaru bayna al-anbiya'i fil jannati khayrun min al-jannati. àwọn táwọn bá sọ aládùúgbò àwọn ànábì ọlọ́run ni àwọn àti àwọn ànábì Yahya ànábì Musa ànábì Ibrahima táàgọ̀ wà ní fíríìtì kan ni tí wọ́n sọ pé fíríìtì wa ni táàrù wọn sọ pé fíríìtì tiwọn ni khayrun min al-jannati. ó ní mẹ́lẹ̀ bàbá mẹ́ta. ìtọ́ wa ti kẹrin ni pé ru'yatu wajhillahi fil janna khayrun min al-jannati. ìfojú kan ọlọ́run gangan àwọn ọmọ àlìjánnà ò dọ́lọ́ mọ̀ ààyè ru'yatu wajhillahi fil jannati khayrun min al-jannati. báyìí ọlọ́run gangan nǹkan mẹ́rin tó wá wà lálìjánnà ni ló dáa ju àlìjánnà lọ arba'atun fil masjidi khayrun min al-masjid. hayyakumullahu. ẹ̀rí tó kéyìn mẹ́rin ni wà mẹ́rin ní ìtàn abẹ́ sàlàyé orí ilẹ̀ ló wà bàbá wọ́n kọ́ mọ́sálásí lóòótọ́ ẹ̀yìn ìmáàmù sí wà ń bẹ̀ lóòótọ́ àmọ́ bò lẹ́tí ń lò as-salatu fil masjidi khayrun min al-masjid. hayyakumullahu. ìran ọba kẹ́kì ìjọba sílé rẹ̀ àti níjọba sí. ètí wọ́n ń pè ní ìmáàmù nu yàrá kọ́ ìmáàmù nu lé. ìmáàmù yàrá kọ́ ìmáàmù ní olé ni. èèyàn kúrò nílé wọ mọ́sálásí wá as-salatu fil masjidi khayrun min al-masjidi. kéèyàn kírun ní mọ́sálásí dáa ju mọ́sálásí lọ. àkọ́kọ́ nu al-wuqufu fil masjidi khayrun min al-masjidi kéèyàn ṣe istikafu tiẹ̀ ní mọ́sálásí ó dáa ju mọ́sálásí lọ. hayyakumullahu. ọba àlọ́ wákàtí kan ọba àlọ́jọ́ kan ọba àlọ́sùn kan tó àìpé ní mọ́sálásí ni a recognize ẹ ju mọ́sálásí lọ. ẹlẹ́kẹta qira'atul Qur'ani fil masjidi khayrun min al-masjidi. wọ́n kì í rojọ́ mọ́sálásí wọn máa ka ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ ni tó lẹ́ni abábá ní mọ́sálásí yìí náà min duyufi rahman àlejò ọlọ́run. ẹlẹ́kẹta nùní wọ́n ka Qur'ani mọ́sálásí ni kama wọ́n kanu mọ́sálásí yẹn kẹ́ lóore ju mọ́sálásí lọ. ìrẹ̀kẹ̀rin bẹ́ẹ̀ sujudu fil masjidi khayrun min al-masjidi. ní dájú lọ àwọn anìkìlọ̀ bẹ́ẹ̀ ti pé mo bẹ́ẹ̀ forí kalẹ̀ ní níbo mọ́sálásí ni ìkànnì ìdọ̀wọ̀ yìí torí ẹ̀yìn lẹ́ẹ̀ máa ṣe la yóò fi mọ̀ wò. Ànábì ló sọ bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ ló ti bá débẹ̀ Ànábì kì í sọ̀rọ̀ lásán áádísà ní máa mú sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ní máa ṣẹlẹ̀ l'Ànábì wa sọ wọn wà kọ kalẹ̀ bí ó wí báyìí nígbà báyìí. ìjọ tó yẹ fún Ànábì ní Imamul Mursalin kìí ṣe Mẹ́kà ló ti bá Mákdísì ló ti bá gbogbo àwọn àríwáwò àwọn Ànábì Ọlọ́run ló sì péjọ síbẹ̀ Jìbìrìlù wà láàrin wọn Jìbìrìlù ló pè wọn wá wò pé ta ní òkè àwọn Ànábì Ádámà àwọn Ànábì Nuhu àwọn Ànábì Ibrahim kálukú wa ń bẹ àwọn àgbàlagbà àwọn afọwọ́sowọ́pọ̀ wọn wá pọ̀ dámà Ànábì yìí pé ọ̀yá kírun Ànábì ò sọ pé òun fẹ́ ṣáájú wọn àwọn náà pọ̀ dámà rẹ̀ ìyẹn l'Ànábì fi wá kọ́ àwọn sàhábà tó dé pé kún ìmáàmá. àwọn ti yàn yín báyìí pé ká máa jẹ́ màmú lọ ọlọ́run bọ̀ ilé aláàfin àti ẹ̀fẹ̀jẹ̀ subhana rabbika.